Ayọ̀ àtúmọ̀ kíra wa káàbọ̀ sí ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka ìwé nì Àjàlólẹ́rù látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí orí keje náà ni mo ti ṣèlérí pé a ti tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ lórí kejì, ẹyẹ ń yílu ẹyẹ. Bí Lápàdé ti ń wo ilé rẹ̀ lọ́ọ̀kan, ó ronú ọ̀nà tí òun fi lè wọlé kíákíá kí ẹnikẹ́ni má rí òun, kí wọ́n má bàa lè dá òun dúró. Ṣùgbọ́n eléyìí a lè ṣeé ṣe ní Ìbàdàn bí o. Ìdálùsà ni ìṣèlú. Báyìí là ṣe ń lé wa, ìwọ bòmíràn ni. Bí ó ti yọ lọ́ọ̀kan ni gbogbo ilé ti ń sáré sókè tí wọ́n ń sáré sódò, tí wọ́n ń kí i káàbọ̀. Bí àwọn tí ń gba àpò tí ń gba àpò, ni àwọn tí ń gba kẹ̀kẹ́ ń gba kẹ̀kẹ́. Ọ̀tọ̀ ni ẹni tí ó gba àpò àdá rẹ̀ lọ́wọ́ rẹ̀, ọ̀tọ̀ sì ni ẹni tí ó gba àkẹ́tẹ̀ Fúlàní tí ó dé bo fìlà ìbọ rẹ̀ mọ́lẹ̀. Àwọn ọkùnrin ń dọ̀bálẹ̀, bẹ́ẹ̀ ni àwọn obìnrin ń kúnlẹ̀. Gbogbo wọn ń kí káàbọ̀, ó sì ń dá olúkúlùkù lóhùn bí ó ti tó àti bí ó ti yẹ, kò kánjú, kò yára. Wọ́n fi oríkì kí ẹnì kọ̀ọ̀kan kú lé o. Ìyàndá, pẹ̀lẹ́ o Àjàó, Àṣàkẹ́, ilẹ̀, Àdìgún, ẹ̀kú, Àlàbí, àlàáfíà kọ́, Àdìó, ara ò ti yá dáadáa bí, Àṣàbí, ara ò le, Àkàndé, òǹgbòrò ìyá rẹ̀ bí. Àwọn ọmọdé ń ṣe kílẹ̀ bá mi mú bọ̀ bàbá mi. Àwọn obìnrin sáré bomi wẹ̀. Gbogbo ilé rọ́ kẹ̀kẹ́ sáni. Wọ́n ń yọ̀, ó dẹnu kò dẹnu, pé baálé ilé àwọn tó kó dé. Ó tó ìṣẹ́jú 5 tí ó ṣe lẹ́nu ọ̀nà kó tó ráàyè wọlé. Ó gun òkè pẹ̀tẹ́ẹ̀sì rẹ̀ lọ. Ó ṣílẹ̀kùn pálọ̀ rẹ̀, ó sì wọlé sínú rẹ̀. Ẹnu ọ̀nà pálọ̀ ló ti gba àpò àti àkẹ́tẹ̀ lọ́wọ́ ẹni tí ó ràn wọlé. Ó tilẹ̀kùn ńgbà tí àwọn yẹn padà sí ìsàlẹ̀. Tipátipá ló fi jẹ́ kí wọ́n padà tán ńgbà tí ó sọ ilẹ̀kùn gbàgà. Ó tilẹ̀ fẹ́rẹ̀ mú ọ̀kan nínú wọn ní gìgísẹ̀. Ńgbà tí ó tilẹ̀kùn gbaingbain tán, ó tọwọ́ bàpò, ó sì kó owó túùlù tí ó wà níbẹ̀ jáde. Ó ṣílẹ̀kùn yàrá tí ó gbé ń sùn, ó sì kó owó náà sí ẹ̀yìn àpótí rédíò kan tó wà níbẹ̀. Ó mọ̀ pé rédíò kan ń ké tantan lásán ni, kò lè ṣe ẹlẹ́rìí, àpótí lásán ni. Ó ní wọ́n fi ń pè é ní asọ̀rọ̀mágbèsì tàbí àpótí gbohùngbohùn. Lẹ́yìn náà ó ṣílẹ̀kùn pálọ̀ rẹ̀. Ọ̀nà ń pe ọ̀kan nínú àwọn ọmọ tí ó bá gbé ẹrù wọlé lẹ́ẹ̀kan, ó sì rán níṣẹ́ báyìí. Dada, wá lọ sí òkè Olúòkun kọ́ lọ bá ń pe Tàfà àbúrò Násírù wá. Sọ ọmọ ilé wọn. Dàdá ní mọ́mọ́ bẹ́ẹ̀ sà. Àbí Tàfà Ẹ̀gìrì pàkọ́. Lápàdé ní ó náà ni, mo tutọ́ lẹ̀ o. Wá tètè lọ, sọ pé mo ń retí rẹ̀ kíákíá o. Mo gbọ́ sà. Gbà sísì ìdání fún kó fi wọ takisí bọ̀. Mo dijú o. Mo gbọ́ sà. Wá má ti lọ. Ìwọ náà gbà sísì mìíràn kó fi wọ takisí lọ sọ́hùn kó lè yọ láti dọ̀hùn. Lápàdé fún Dàdá ní owó náà. Dàdá sì sáré sọ̀kalẹ̀ àtẹ̀gùn pẹ̀tẹ́ẹ̀sì náà. Lápàdé ń gbọ́ ìró ẹsẹ̀ rẹ̀ nísàlẹ̀. Ńgbà tí Dàdá lọ tán, Lápàdé tún wọ ìyẹ̀wù rẹ̀ lọ. Ó tún palẹ̀kùn dé mọ́rí. Ó bọ́ ẹ̀wù àti ṣòkòtò rẹ̀ sílẹ̀. Ó mú aṣọ ìbora. Ó bọ́ sórí ibùsùn rẹ̀, ó fẹ̀yìn lélẹ̀. Ìrònú sì gbé e lọ kánrin. Ọlọ́gbárí. Kíkàn tí ẹnìkan kànlẹ̀kùn kókókó ló gbé ọkàn rẹ̀ padà. Ó ní, ta nìyẹn? Ó gbọ́ ohùn Dàdá wípé, èmi ní sà. Ẹ kú ilé sà. Àbọ̀ ọ̀dọ́ ni, mo dọ̀hùn sá. Mo sì bá wọn, mo jíṣẹ́ fún wọn. Àwa wọn náà sì lásìjọ dé yìí. Wọ́n ń dúró dè yín ní dẹ́kìn. O ṣeun. Ọmọ rí, sọ fún kó wọlé wá. Kó tó sọ̀rọ̀ báyìí tán, ó ti yín aṣọ ìbora rẹ̀ sọnù. Ó sì mú ẹ̀wù wọ̀. Sàpárá tí ọwọ́ rẹ̀ kọ́kọ́ bà lórí ìkọ́ ló gbé wọ̀. Ọlọ́mọra ni, kò bọ́ ṣòkòtò sísàlẹ̀ rẹ̀. Ó pàdé Tàfà ní pálọ̀. Ó kì í. Bí Tàfà ti dọ̀bálẹ̀ gbọ́rọ̀,
Lápàdé rántí ọjọ́ tí òun rí i kẹ́yìn ní kóòtù níbi tí òun gbé ń bá a ṣẹjọ́ tí wọ́n fi gbé ìsọ sẹ́wọ̀n. irú bùbá jálẹ̀kùn ẹ̀ tó wọ̀ nígbà tí adájọ́ fi dá a lẹ́bi náà ló tún wọ̀ yìí. bóyá bùbá ọjọ́ náà gan tilẹ̀ ni kò sé kò ya èyí tí ó ń bá lọ́rùn rẹ̀ níbi tí ó gbé ń fọ́lé lóru láti wọ ṣọ́ọ̀bù kọ̀rá kan ní Gbági. ṣùgbọ́n ọjọ́ ti rọ̀ bọ́ ọjọ́ wọ̀nyẹn báyìí ó ti pẹ́ púpọ̀. Tàfá ti rẹ̀wọ̀n ó sì ti tẹ̀wọ̀n dé. láti ìgbà tí ó ti lọ sẹ́wọ̀n ní Lápàdé ò ti gbúrò rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn lè ṣe kó tó ọjọ́ mẹ́ta kó tó gbọ́ orúkọ Tàfá nídìí ọ̀rọ̀ bí olè bí àfọ́rá bí jìbìtì bí jàgùdà jáwó. àfi lẹ́nu ọjọ́ mélòó kan yìí tí orúkọ Tàfá tó bẹ̀rẹ̀ sí jáde nípa ọ̀rọ̀ ìjàngbọ̀n. ńgbèkébi tí wọ́n bá ti ń ṣe ìpàdé òṣèlú Tàfá gbọ́dọ̀ wà láàrin wọn ni nínú kó wà níbẹ̀ láti da ìpàdé náà rú tàbí kó dúró tì wọ́n láti mọ bá àwọn tí ó fẹ́ da ìpàdé náà rú jà. òun ni igi wọ́rọ́kọ́ tí dáná rú. ẹnikẹ́ni ni ó lè bẹ Tàfá níṣẹ́ ìjàngbọ̀n tí ẹni tí ó bá sì bẹ́ níṣẹ́ lónìí ní ṣe. nítorí èyí ó lè da ìpàdé ẹgbẹ́ kan rú lónìí kí ó sì sin ẹgbẹ́ kan náà lọ sóde lọ́la láti dáàbò bò wọ́n. ẹni tí ó bá sanwó fún Tàfá lónìí nìkan Tàfá mọ̀ o kọ́mọ́tàná mọ̀ kò sí rótọ̀ lálẹ̀. Lápàdé kọ sí bí ẹni pé ẹgbẹ́ ni wọ́n. ó ní Tàfá Ìgìrìpá ọkùnrin mẹ́ta. Tàfá dáhùn ó ní mi jẹ́ bẹ́ẹ̀ mọ́ sà. Lápàdé tún ní Tàfá Ìgìrìpá ọkùnrin 20 ọkùnrin náà. Tàfá ní ẹ jọ̀ọ́ sà mi fẹ́ bẹ́ẹ̀ o mo ní mi jẹ́ bẹ́ẹ̀ mọ́. ìjọ́sí nìyẹn sà. nígbà tí mo sì ń ṣèjàngbọ̀n mi ṣèjàngbọ̀n mọ́ ń sẹ́yìn. àgbà tí ń dè jẹ́jẹ́ lẹ́gùn àgbà ń jò àgbàlagbà kì í jó láńgbáláńgbà. Lápàdé ní àtijọ́ ni kíni. ìwọ kọ́ ni wọ́n lọ dàpàdé kan rú ní Òkè Àdó ń jẹrin. ìwọ kọ́ ni ó ṣe àwọn tọ́ọ̀gì kan bí ọṣẹ tí ń ṣe ojú ní jeje. ìwọ kọ́ ni ó lé àwọn tí ń ṣe ìpàdé òde gbangba kúrò ní Abẹ́bì níjẹta. wọ́n ní wọ́n sáré kúrò níbẹ̀ bí ìgbà tí ejò bù wọ́n jẹ ni. kì í ṣe ìwọ ni ó lọ sí ìpàdé tí wọ́n ṣe ní Mọ́kọ́lá ní Ìjàrùn. gbogbo ìwé ìròyìn tí ń jáde láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni mò ń kà pátápátá. kò sì sí ìpàdé òde kankan tí wọn kì í sọ pé ó bá wọn lọ àti pé ọlọ́sẹ̀jẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni. wọ́n ní ìwọ àtìjàngbọ̀n bí ìgbín àti karahun lè rí. wọ́n ní ẹ ò tilẹ̀ lè yára yín ni. ojoojúmọ́ ni mò ń rí kà nínú ìwé ìròyìn tí wọ́n ń wí pé Tàfá ẹni tí àdàgbé rẹ̀ ń jẹ́ Ìgìrìpá. àbí ìwọ kọ́ Tàfá Ìgìrìpá ọkùnrin 15 mo gbédìí o. Tàfá ò wá fọ̀ mọ́. ọ̀rẹ́ rìn músẹ́ kò sí àní-àní pé gbogbo ohun tí Lápàdé sọ yìí dùn mọ́ nínú. ó wú u lórí gan ni. Lápàdé gé obì sẹ́nu. ó mú páálí sìgá rẹ̀. ó yọ sìgá kan jáde. ó bẹ́ná sí sìgá náà. ó tún yọ òmíràn jáde. ó sọ sí Tàfá. Tàfá hàn pọ́nkán ṣùgbọ́n kò mú. ó ń yiri rẹ̀ wò lọ́wọ́ rẹ̀. ó wò ó sá. ńgbà tó ṣe ó ní mo ti fi sílẹ̀ sà. Lápàdé ní àbí nítorí igbó tí ò sí ń bẹ̀ ló fi fẹ́ mú. Tàfá ní ó ti sà. mi tún mu gbó náà mẹ́sà. àti sìgá àti igbó ni mo ti fi sílẹ̀. Lápàdé wa ni mú sìgá ó darí. pa gbogbo tàtẹ̀yìnwá tì. gbàgbé ohun tó ti kọjá gbogbo. n kì í ṣe ọlọ́pàá mọ́ báyìí. ìwọ náà kì í sọ̀daràn mọ́. bí mo bá fún ọ ní nǹkan pé kó o jẹ tàbí kó o mú gbà á jẹ́ mú láì fòyà. ọ̀rẹ́ ni wá báyìí a kì í ṣe ọ̀tá mọ̀. ọwọ́ èwe ò tó pẹpẹ tàgbàlagbà owó akèrèǹgbè. Tàfá ní ẹ ṣí sà. ó mú ìsáná lọ́dọ̀ Lápàdé. ó sáná sí sìgá ọwọ́ rẹ̀. wọ́n fà á fìn. ó tú èéfín rẹ̀ jáde lẹ́nu. ó tún yọ ọ́ nímú. ó tún fa sìgá náà lẹ́ẹ̀kan sí i. ó fẹ́rẹ̀ má fà á tó ìṣẹ́jú 4 tí ó fi fa gbogbo sìgá náà tán. ó dàbí ẹni pé kì í ṣerú sìgá kan náà ni òun àti Lápàdé jọ ń mu. nítorí ti Tàfá ti tán pẹ́pẹ́pẹ́ kí Lápàdé ó tó mu tiẹ̀ tán. ẹnikẹ́ni ò sọ̀rọ̀ títí sìgá àwọn méjèèjì fi jó tán. Lápàdé fẹ́ kí Tàfá béèrè lọ́wọ́ òun pé kí ni òun pe òun sí. ṣùgbọ́n Tàfá ò fọhùn. Lápàdé rántí pé kí ló wí làáwè.
a kì í wí pé kí lo lóòwe. Tàfá sọ àjókòó sìgá rẹ̀ síta láti ojú fèrèsé. Lápàdé wò ó tìyanu ó ní Tàfá, gbé sìgá tí o sọ síta bá bọ́ sí ara ẹni tí ń kọjá lọ lóde nísàlẹ̀ ńkọ́? Tàfá dáhùn ó ní àgùn láàgùn tẹ̀tẹ̀, ẹni lè dá lápá kó dá lápá, ẹni lè ṣẹ́ nítan kó ṣẹ́ nítan, ẹni lè jóná kó jóná o, ó kàn fi ọ̀run àpáàdì kọ́ra ni o. Ó ń jóná látàyè lọ sọ́run, ẹni lè kú kó kú, ẹni lè rùn kó rùn. Ìwọ lókè mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé, èmi Àjàó Àrò Ajámọláyà gírígírí. Lápàdé ní a ti ṣe fákọ́mọ́ hùwà èkùrọ́, ọ̀sáàlú ti yàtọ̀ sí tàtijọ́, ìwọ ilé fún wàhálẹ̀. Ó dá mi lójú gbangba, mo mọ̀ pé o kì í jalè mọ́, ṣùgbọ́n ó dájú pé koko ló lè bí tàtijọ́ náà. Ó fẹ́ẹ̀ lè ju òkúta lọ. Ó dára o kápá ìyẹn tì. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè ọ́ sí. Kò níra o, mo fẹ́ rán ọ níṣẹ́ kan ni. Tàfá dáhùn ó ní èmi kẹ̀. Iṣẹ́ kílẹ̀ lè rán mi Ìgìrìpá. Iṣẹ́ rúwo, n ò mọ kóró, n ò mọ̀nà yẹ̀, n ò mọ mí pọn, n ò mẹ́rù rù. Jọ̀gbọ́n nìkan ní sí ọmọ Láwálé, èmi Àjàó Àrò Ajámọláyà bí àìníṣẹ́ lápá. Lápàdé ní ohun tó bá jọrin náà la fi gẹ̀rìn. Ìjàngbọ̀n náà níṣẹ́ tí mo fẹ́ fún ọ sí. Ó tọwọ́ bọ àpò rẹ̀, ó fa kọ́rẹ́ǹsì méjì jáde, ó ká méjèèjì pọ̀, ó sì ná sí Tàfá ó ní gba èyí dání ná. Tàfá nawọ́ gbà á, ẹ̀rín pa ẹ̀rẹ̀kẹ́ rẹ̀. Ó tú owó náà ó ní ọ̀rọ̀ lẹ́sẹsẹ sọ yìí, iṣẹ́ ìjàngbọ̀n lẹ́lẹ́fẹ́ fún mi ṣe o, sí àlejò bí ikú náà la sì fèkùrọ́ lọ. Iṣẹ́ mi náà lẹ́fẹ́ fún mi ṣe yẹn, mo sòkun bó sọ̀sà, ọmọ Láwálé ṣe tán, mi àríjàngbọ̀n yọ̀. Lápàdé ní farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ fún ọ. Lákọ̀ọ́kọ́, ńbo la gbé lè rí takisí kan tí yóò bá wa gbé ẹrù kan báyìí láṣìírí? Tàfá ní ọ̀gá, àbẹ́yìn náà tí èwo tí ẹni tèmi ń bẹ̀ ní ló kàn mí. Owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ ní tèmi ọmọ Láwálé tó ṣe bí òwe. Àmọ́ o, mi ò fẹ́ bá wọn máa gbé ẹrù òfin mọ́ o. Lápàdé kan obì sẹ́nu ó ní èló ni yóò ná mi tá a bá fẹ́ gbé ẹrù náà wálé. Tàfá ní nítòsí ni àbí lọ́nà jíjìn? Lọ́nà àkànrán ni. Ṣé kò dákànrán? Kò tiẹ̀ pé mẹ́ẹ̀lì 4 sétí ìlú ń gbé. Èló lẹ́yìn fẹ́ san? Lápàdé tún na kọ́rẹ́ǹsì méjì sí Tàfá. Ó tún ká obì sẹ́nu, ó finá sí sìgá mìíràn. Tàfá tún gba owó náà, ó sì béèrè pé kí ni ẹrù tẹ́ fẹ́ gbé náà rí? Lápàdé ní bọ́ ọ bá lè rí takisí, ọ̀nà àkànrán ni kó mú ọ lọ. Kẹ́ ẹ máa lọ títẹ́ fi débi tí mọ́tò kan báyìí jáàmù sí. Ó tó máìlì 3 tàbí 4 sí etí ìlú. Lọ́sàn yìí ni mọ́tò náà jáàmù. Ńgbà tí ẹ bá dé ara mọ́tò ọ̀hún, dá takisí dúró, kí ìwọ sọ̀kalẹ̀, gbé ẹsẹ̀ 15 padà sọ́nà Ìbàdàn níhìn. Ó sì rí ọ̀nà ìlàgbẹ́ kan, yà sí ọ̀nà ìlàgbẹ́ yìí, kí o sì ka ìgbésẹ̀ 17. Ó sì rí igi ìyeyè kan báyìí, ó wà lọ́wọ́ ọ̀tún bó bá ti ń lọ. Yí igi náà kó sí ẹ̀gbẹ́ inú ìgbẹ́. Ó sì rí igi akaka kan lọ́ọ̀kan, lọ sí ìdí igi náà. Ó sì rí nǹkan kan tí wọ́n dì mọ́ lára. Tókan ní ọ̀hún kò sì gbé sínú takisí náà máa bọ̀ nígboro. Bá mi gbé pamọ́ síbì kan ní o, má gbé wá sílé ọ̀dọ̀ mi níhìn o. Bó bá gbé pamọ́ tán, wá jábọ̀ fún mi níhìn. Ńgbà tó bá dé, èmi pẹ̀lú rẹ̀ wá dìjọ lọ wò ó lọ́hùn. Wá takisí tí ẹni tí ń wá yóò lè fi ẹnu rẹ̀ mọ́ ẹnu ní o. Iṣẹ́ àṣírí gbà ní o. Tàfá fòdìdé ó ní ẹ̀yin ẹ sáà fi gbogbo rẹ̀ lé mi lọ́wọ́. Ẹ dá mi dà, mo lówó ti ṣohun gbogbo tán. Ó tó ṣẹ́jú 10, ẹ fojú kan èmi Ìgìrìpọ̀ ọmọ Láwálé, mi Àjàó Àrò Ajámọláyà bí àìlówó lọ́wọ́. Mo lè gbé gbogbo Ìbàdàn pamọ́, káwọn ọlọ́pàá máa wá ká tó wá sọ wípé ẹrù kékeré tí takisí kan ṣoṣo lè gbé. Ṣùgbọ́n owó takisí nìkan lẹ tí fún mi o. Ó kù owó ẹni tí yóò gbé ẹrù náà pamọ́ sọ́dọ̀ nígbà tá a bá gbé wọ̀lú tán o. Jàǹpákó ọmọ èjì nana ń bẹ níbẹ̀, ó lè gbé gbogbo ayé ìpamọ́ sínú ilé rẹ̀.
ó lè gbé odidi géńdé pamọ́ sínú kòròfo sáná, ó lè gbé odidi ilé pamọ́ sínú àpò ṣòkòtò, ó ní ń gbé ẹrù yín náà pamọ́ sí lọ́dọ̀, àmọ́ owó ni o. Lápàdé ní lọ́bọ̀nà iye tó náà bá lòun ọgbà ká fún un, sáà jẹ́ kí n gbọ́ bọ́ bá ti wí. Tàfá ní irọ́ ni o, kò rí bẹ́ẹ̀ rárá o. Jàǹpákó lè gbà kí ènìyàn dàdá sílẹ̀kùn. Ó yọjú sí Lápàdé ó ní bàbá, àwọn ọlọ́pàá kan ń béèrè yín. Àyà Lápàdé jápà, ṣùgbọ́n kò jẹ́ kí ìjayà náà hàn lójú òun. Ó ní sọ fún wọn pé mò ń bọ̀. Ó kọjú sí Tàfá ó ní Tàfá, ìwọ gba ẹ̀yìn kùlé sọ̀kalẹ̀ lọ síbi tí mo rán ọ lọ. Rọra o, dákun o. Tàfá ò ráàyè jiyàn mọ́, ó kó owó rẹ̀ sápò. Ọbẹ̀ rí bí ọlọ́pàá ó ní ẹ máa retí mi láìpẹ́. Èmi Ìgìrì. Lápàdé ló bá parí rẹ̀. Ó ní ìwọ Ìgìrì pọ̀ ọmọ Láwálé. Àjàó àrò ajámọláyà bí ọlọ́pàá tí ó mú ọ báyìí. Tàfá fẹ́rẹ̀ mọ́ tí ìjáde tán kúrò nínú pálọ̀. Nígbà tí Áùdù wọlé, ó wọ aṣọ ọlọ́pàá rẹ̀ lẹ́ẹ̀kan yìí. Lápàdé fa èéfín sìgá tí ó mu sínú, ó sì sọ àjókòó rẹ̀ sínú fìtílà màkàn tó wà lọ́dọ̀ rẹ̀. Áùdù ní Lápàdé, ọwọ́ mi wá tẹ ọ́ báyìí àbí ọ̀tẹ̀ ọ́? Lápàdé dáhùn ó ní ọwọ́ títẹ̀ báwo? Kí ni mo ṣe? Káàtì ìpààyàn tì, ta ní fún ọ láàyè láti wọlé mi wá? Ọmọ òjíṣẹ́ fún ọ pé mo sọ pé mò ń bọ̀ ni. Ẹ̀tún jágbòrá wọlé onílé báyìí ni. Kò sí ilẹ̀kùn kíkàn mọ́ nínú òfin yín. Kò sí kí ẹ̀tún kí onílé mọ́. Tètè kó ara rẹ jáde kúrò nílé mi báyìí. Bọ́ọ̀ bá fẹ́ kíka kí bọ́ lọ́rùn rẹ láàrin ọ̀sẹ̀ kan síbi tá a wà yìí. Ọkàn rẹ̀ ń wálẹ̀ díẹ̀díẹ̀. Inú rẹ̀ ń dùn pé òun rí Áùdù mú báyìí. Ó rojú kókó bí ẹni asópa. Ó díbọ́n pé inú ń bí òun, inú sì ń ru òun fù. Áùdù ní ọwù. Lápàdé, ṣé bí eré ni mò ń bá ọ ṣe? Ohun tí mo ní kí n wí ni pé mo ka ọ mọ́lé lónìí. Látọjọ́ tó ti ṣe ti òkú àwọn bàbá rẹ, àbọ̀ ra bí àkànkan fún mi nígbà náà bí o. Ohun tí mo wí nìyẹn, o sì wá gbà síjà. Kí wàá la ẹ? Kí ni wàá fa ọ̀rọ̀ ìjà nínú yẹn? Ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ní ọba yìí ni amọ̀lẹ́bọ̀ ṣàwàdà. Lápàdé ọ̀dà lóhùn, ṣùgbọ́n ojú rẹ̀ ò dára sí Áùdù. Kò ṣeé wò rárá, ọkàn ju ìbú àtijẹ́ta lọ. Áùdù ló tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó ní ǹjẹ́ kí n kí ọkú àtijọ́ ni o. Ká má ríra láti bí ọdún gbọọrọ, ká sì wá ríra lónìí, ká sì tún má lè kíra ẹni, èyí mọ̀ pọ̀ Lápàdé. Ńgbà tí a kọ́kọ́ ríra lónìí, èdè àìyedè náà la fi túká. Mo sì tún ní kí n wá kí ọ nílé rẹ, o sì tún gbé ìjà kò mí lójú, o sì ń lé mi. Lápàdé ọ̀dà lóhùn. Ńgbà tọ́pẹ́ díẹ̀ ó ní ńgbà tí mo bá fẹ́ kọ wá kí mi, wọ́n kọ̀wé ránṣẹ́ sí ọ. N ò ráàyè fúnrú àlejò tiẹ̀ báyìí sá. Ó dìgbà kan náà o, ká pàdé láyọ̀. Báyìí báyìí. Áùdù ní Lápàdé, oníyìí náà láparí ìjà wa, kò ní dọ̀la. Nítorí àṣà lè máa bá lọ báyìí títí ká máa jà lójoojúmọ́. Kí ni kí gbogbo àwọn arúfin tí àwa àrẹ́jọ máa ń mú níjọ́sí máa wé ńgbà tí wọ́n bá gbọ́ pé ìjà ń bẹ láàrin wa, pé ìjà là ń jà nísinsìnyí? Wọ́n á wá ní kò tán nídìí wa. A gbọ́dọ̀ dá yẹ̀yẹ́ ara wa sílẹ̀ fún àwọn arúfin. Ayára gbọ́dọ̀ parí ìjà wa náà ni. Lápàdé mu sìgá rẹ̀ lọ. Ó ń kan obì sẹ́nu. Ó ń jẹnu yàngìyàngì bí Áùdù ti ń sọ̀rọ̀ lọ. Èyí jẹ́ kí Áùdù ó wí pé ṣé ìgbà tí o dé oko náà ni ó wá kúndùn obì tó báyìí? Àbí bẹ́ẹ̀ náà ló ti ń jẹ tẹ́lẹ̀? Nítorí n ò kíyèsí ọ pé ò ń jẹ obì báyìí nígbà tí o kò tíì kúrò lọ́dọ̀ wa. Mo tilẹ̀ fẹ́rẹ̀ má rí obì lẹ́nu rẹ rí nígbà tí ò ń gbélé. Ọ̀wù kẹnu ọmọ dùn lẹ́ẹ̀kan, kì í lọ nínú ni. Àfàgbẹ̀ náà Lápàdé wá tójú ṣe díẹ̀. Ẹ̀rín kan sì fẹ́rẹ̀ máa hàn lẹ́rẹ̀kẹ́ rẹ̀. Ó ní ọpẹ́ tí mo ti ń jobì, ṣùgbọ́n nígbà tí mo dé oko ni mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ obì tútù báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n ò bá rí ajó pa tàbí obì tí ó bá mẹ́gbẹ́ dáadáa, èmi kì í lè jẹ. Àmọ́ nísinsìnyí tútù nìkan ló máa ń wù mí jẹ. Áùdù ní ǹjẹ́ ọ̀nà oko yín náà kọ́ ni mo ti gbé pàdé rẹ lẹ́ẹ̀kan yẹn? Lápàdé ní bí bá lọ bá mi lọ́nà, ìsìnkú pàdé mi, torí ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́pàá ṣòro.
o lè wá yí ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu bó bá yá. Ọ̀nà oko wa ló ti bá mi lẹ́ẹ̀kan yẹn. Ṣé nǹkan tó wá wádìí náà nìyẹn tó fi wá ká mi mọ́lé? So o sì ti gbọ́. Audu ní mo ti sọ fún ọ pé kì í ṣe ìwádìí ni mo wá ṣe. Mo kàn wá kí ọ lásán ni. Mo sì ní kí n fún ọ ní ìròyìn nípa mọ́tò kan tó bá wa níbi tí a gbé ń dúró sọ̀rọ̀ lọ́nà oko yín ọ̀hún lẹ́ẹ̀kan yẹn. Èyí tí mo béèrè nọ́mbà rẹ̀ lọ́wọ́ rẹ tí o ní o kò ṣàkíyèsí rẹ̀. Mọ́tò náà ti jáàmù lọ́sàn yìí. Lápàdé ní aré yẹn ti pọ̀ jù tẹ́lẹ̀. Wọ́n bá kọ́ ní nǹkan dùn mọ́. Èmi náà fura pé kò ní lè gbé aré burúkú bẹ́ẹ̀ yẹn wọ̀lú kó má ṣe ṣe. Àwọn dẹ́rẹ́bà wọ̀nyí náà ní máa ń fa ìjàmbá ọkọ̀ fúnra wọn. Bí wọ́n bá sì ṣèṣe tán aráyé a máa bá wọn kẹ́dùn. Wọ́n máa dárò wọn. Ṣé kò sáàpànìyàn ṣá o? Kí Audu ó tó lè ráàyè dáhùn. Lápàdé tún bí pé báwo ló tilẹ̀ ṣe mọ̀ pé mọ́tò ẹ̀ kan ni? Ṣé bí o ní o kò mọ nọ́mbà rẹ̀ nígbà yẹn ni? Nítorí mọ́tò a máa jọra wọn o. Ọ̀rẹ́ mi kan fẹ́ sí mọ́tò ẹlòmíì wọ̀ láìpẹ́ yìí o. Bí mọ́tò méjèèjì ti jọ ara wọn tó. Audu mèrè ó ní Lápàdé sórí ọ̀rọ̀ rẹ tí o ṣẹ̀ṣẹ̀ sọ yìí ló wá jẹ́ kí n gbàgbọ́ pé ní tòótọ́ ni o kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tí mò ń wádìí rẹ̀ kiri. Ká sọ òtítọ́, mo ti ń rò pé ọwọ́ rẹ ò mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá sọ ní ìsìn mo dá mi lójú pé o kò mọ nǹkan kan nípa rẹ̀ rárá. Dákun foríjì mi. Jẹ́ kí n wá sọ gbogbo rẹ̀ ti rí fún ọ. Lẹ́bàá ibi tí a gbé dúró sọ̀rọ̀ lọ́sàn-án yẹn ni mọ́tò náà wó sí. Orun womuwomu ni. N tó wá jọ mí lójú dùn níbẹ̀ ni pé kì í sí ọ̀nà Ìbàdàn ló tún wá kọjú sí mọ́. Ẹ̀gbẹ́ ló fi lélẹ̀. Ṣùgbọ́n ọ̀nà àkànrán lọ́hùn ló dojúkọ. Ìyẹn ló yà mí lẹ́nu. Lápàdé ní má jẹ́ kí ìyẹn ó ṣe ọ́ ní kàyéfì rárá. Bí ọkọ̀ mìíràn bá jáàmù a máa kọjú padà síbi tó ti ń bọ̀. Ṣùgbọ́n kì í sí ìyẹn ló ṣẹlẹ̀ sí mọ́tò tọ̀sán. Nígbà tí ó bá wa níbi tí a ti ń sọ̀rọ̀ lóòótọ́ ọ̀nà Ìbàdàn ló kọjú sí. Ṣùgbọ́n ṣé ìwọ náà rántí pé ọkọ̀ já lára wa ni tó sì parẹ́ mọ́ wa lójú? Ìgbà tó ń lọ yẹn kọ́ ni ó jáàmù. Àbárí èmi ò sì bá a lọ́nà títí mo fi dé Ìbàdàn. Ó dájú pé ìwọ náà ò bá a lọ́nà. Nítorí náà ó ní láti jẹ́ pé ó ti dé Ìbàdàn ní ìtàn kó tó padà sọ́nà àkànrán. Ńgbà tó wá ń padà lọ yẹn lọ jáàmù. Bó ti rí lójú tèmi nìyẹn o. Lápàdé dánu dúró díẹ̀ láti yí obì ẹnu rẹ̀ po. Ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní Ọlọ́run sì wá bá ọ ṣe. Àti dẹ́rẹ́bà tó fún fèrè fún lẹ́ẹ̀kan tí ò dúró àti mọ́tò rẹ̀ tí ó ń wà ní Ọlọ́run kúkú wá gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run mà pọ̀ o. Audu ní mọ́tò nìkan ni a bá níbẹ̀. A ò bá dẹ́rẹ́bà. Bí ó ti da mọ́tò náà nù tán ni ó ti sá kúrò nídìí rẹ̀ ní tiẹ̀. Ó farapa díẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ díẹ̀ wà lára ọkọ̀ náà. Nítorí náà ó dájú pé ìlú náà ló tún padà sí lẹ́yìn tó ti fọkọ̀ ṣiṣẹ́. Àmọ́ bí ọgbẹ́ rẹ̀ ti pọ̀ tó o. Ṣùgbọ́n bí a ti rí mọ́tò yẹn ó ní láti fi ara pa gan-an ni. Kò lè gbádùn fún ìgbà pípẹ́. Nítorí ìdí èyí mo ti ránṣẹ́ sí gbogbo àwọn ilé ìwòsàn tí ó jẹ́ ti ìjọba ní ìlú Ìbàdàn yìí pé bí ẹnìkan tí ó fi ara pa yánnayànna bá wá sí ọ̀dọ̀ wọn láti wá wòra, bí wọ́n bá ṣàkíyèsí pé ọgbẹ́ ara rẹ̀ jọ ti ẹni tí ó wà nínú mọ́tò tí ó jáàmù, kí wọ́n dá dúró sọ́dọ̀ wọn kí wọ́n sì ránṣẹ́ sí wa kíákíá. Ẹ̀rín pa Lápàdé sínú ṣùgbọ́n kò rìn jáde. Kàkà kó rẹ́rìn ó ní ibi tí ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́pàá máa ń sú mi sí nìyẹn o. Iṣẹ́ ńlá gbà níṣẹ́ yín. Ní ìsìn ọ̀sán yìí náà ló ti yára ṣe iṣẹ́ tó tó báyìí. Oorun lèmi ti ń sùn látẹ̀ẹ̀kan yẹn ní tèmi. Bí ẹ ti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí yín lórí ọ̀rọ̀ náà yìí, kò lè pẹ́ tí ẹ ó fi mú dẹ́rẹ́bà náà bí ẹ bá túbọ̀ múra sí i. Ó ń fi inú rò pé ọbọ̀ mọ̀ ní Audu yìí o. Ọ̀bọ pátápátá. Ìrù nìkan ni ò sí nídìí rẹ̀. Ó tilẹ̀ gọ̀jú ọ̀bọ lọ. Ilé ìwòsàn mélòó ni ìjọba ní nílùú Ìbàdàn? Ìyẹn ni pé bí ènìyàn bá farapa tó sì fura pé ọlọ́pàá yóò mọ̀ wá òun, kò lè rí ibòmíràn yà sí àfi ilé ìwòsàn tìjọba. Nígbà tí ó ṣe pé ilé ìwòsàn tí ó wà nígboro Ìbàdàn lé nígbà, kò lè rí ọ̀kan kan lọ ju èyí tí ọlọ́pàá yóò fi tètè rí i mú. Àwa máa lọ síbẹ̀ tàgùnà bí àgùntàn. Ẹ̀rín pa Lápàdé títí níbi tí ilé ìwòsàn tí kìí ṣe tìjọba ti lọ jaburata, níbi tí àwọn adáhunṣe wà, níbi tí àwọn àlùfáà wà,
tí àwọn aládùúrà ò níye. ńgbà tó lè rí ẹnìkan bá tọ́jú ara rẹ̀ níbòmíràn kò sì ní rí ibikíbi lọ àfi ilé ìwòsàn ìjọba. ọ̀rọ̀ gbénú ẹni ràbíìtì ọ̀gẹ̀dẹ̀ kò sọ nǹkan kan jáde, ṣùgbọ́n ó dàbí ẹni pé ẹ̀rín tó ń rín sínú hàn jáde lójú rẹ̀ nítorí Áùdù ní àbí orí àléébù nínú ọ̀nà tí a gbà yẹn ni. àbò rò pé a ti ṣe àṣìṣe kankan ni. Lápàdé ní ṣé tí mo fi ń rẹ́rìn? Ó dára, n ó sọ fún ọ. Rántí ni pé ó kù nǹkan méjì pàtàkì tó yẹ kẹ́ ẹ ṣe. Ìkíní, ẹ ò tí ì wọnlẹ̀ níbẹ̀. Kí ni ẹ ó wá fi bá dẹ́rẹ́bà náà ṣẹjọ́ nítorí Áùdù ọ̀jẹ́ kó parí ẹ̀ ó ní àti lọ wọnlẹ̀ níbẹ̀. Ó mú ìwé kékeré kan jáde lápò rẹ̀. Lápàdé ní ó dé ní. Èkejì, ibi tí ẹ ó sì ránṣẹ́ sí kù o. Kì í ṣe ilé ìwòsàn ìjọba nìkan ló yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí o. Ẹ gbọ́dọ̀ ránṣẹ́ sí gbogbo ilé ìwòsàn yòókù tó wà níbàdàn. Lẹ́yìn náà ẹ ó wá ránṣẹ́ sí gbogbo àwọn babaláwo, gbogbo àwọn oníṣègùn, gbogbo àwọn adáhunṣe, gbogbo àwọn alálùfáà, gbogbo àwọn tí wọ́n ní ilé ahoro tí ènìyàn lè sá pamọ́ sí, gbogbo àwọn tí wọ́n múlé kan gbó, gbogbo àwọn tí ilé wọn dá dúró. Níbikíbi tí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bá wà ní ìgboro Ìbàdàn, ní oko Ìbàdàn gbogbo àti ní gbogbo ìlú tí ènìyàn bá ti lè dé bí ó bá kúrò ní Ìbàdàn lẹ́ẹ̀kan yẹn. Lẹ́yìn eléyìí ẹ wá fi ọlọ́pàá kọ̀ọ̀kan tàbí méjì méjì sí gbogbo bodè ìlú kí wọ́n máa ṣọ́ àwọn ènìyàn tí ó farapa tí yóò fẹ́ jáde kúrò ní ìlú. Ẹ sì tún gbọ́dọ̀ ránni sí gbogbo ilé lọ́kọ̀ọ̀kan nítorí a kì í mọ̀, a lè rí ẹni tí wọ́n ó ti máa gbé omi kaná láti fi mọ egbò tí dẹ́rẹ́bà náà bá ní. Gbogbo ẹni tó bá gbómi kaná nílùú Ìbàdàn yìí lónìí ní kí ẹ bi léèrè pé kí ló fẹ́ fomi náà ṣe. Bí ẹ bá ṣe eléyìí ẹ ó rí dẹ́rẹ́bà náà mú kíákíá, kò ní ráàyè sá lọ. ńgbà tí Lápàdé kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ, Áùdù mọ̀ pé ó fẹ́ fi òun sí ẹ̀fẹ̀ ni. Ó ṣe bí lóòótọ́ ló fẹ́ ran òun lọ́wọ́, nítorí náà ni ó ṣe fa ìwé àpò rẹ̀ yọ láti máa kọ gbogbo ìmọ̀ràn tí Lápàdé yóò fún òun sí. Ṣùgbọ́n nígbà tó yá ó wá là sí i nínú pé yẹ̀yẹ́ ni Lápàdé ń fi òun ṣe. Ojú bẹ̀rẹ̀ sí ní tì í, ìwé ò ṣeé fi sápò padà mọ́. Bẹ́ẹ̀ ni Lápàdé ò ṣeé fọwọ́ bò lẹ́nu, kò ṣeé dá lẹ́kùn. Òun fúnra rẹ̀ mọ̀ pé ìwádìí tí òun ṣe ti kùnà láti ìbẹ̀rẹ̀. Bí ó ti ń wo Lápàdé tún dààmú ní ká tiẹ̀ wá pa ti yẹ̀yẹ́ tì. Kí lẹ fẹ́ mú dẹ́rẹ́bà náà sí gan? Kì í ṣe pé ó jáàmù lásán ni. Orúkọ onímọ́tò sí lára láńsẹ̀sì rẹ̀ ni àbí ò sí láńsẹ̀sì lára mọ́tò? Ṣé bí o sọ pé kò kọlu ẹnìkankan? Ṣé bí o sọ pé kò bà nǹkan ẹnìkankan jẹ́? Kí ni ẹ wá fẹ́ mọ̀ sí? Àbí kí ẹ sáà lo agbára ìjọba yìí náà? Kí ni gbogbo Ìbàdàn yóò wá máa rọ́ kẹ̀kẹ́ sí nítorí ẹnìkan fi mọ́tò jáàmù lọ́nà àkànrán? Bélùbọ́ bá ti mọ ni ẹjẹ́ dá mi rẹ̀ léná mọ́ o. Inú Áùdù dàrú, ó sì hàn bẹ́ẹ̀ lójú rẹ̀. Kò mọ ohun tó tún lè ṣe mọ́. Ó ti sú pátápátá. Kò mọ ìgbà tí ó fi sọ̀rọ̀ jáde wípé iṣẹ́ yìí wá sú mi sú. Bí àwọn arúfin ti ń yọ ọ́ lẹ́nu ni àwọn abínú ẹni náà ó máa ṣe tiwọn. Bẹ́ẹ̀ sì ni àwọn alámọ̀tán kò ní jẹ́ kí ó gbádùn. Èwo ni kò tó rò nínú gbogbo èyí? Àwọn oníwèé ìròyìn náà máa kígbe lójoojúmọ́. Gbogbo ohun tí mo ti ń pèrò rẹ̀ tó ti ń gún régérégé lójú mi ni Lápàdé ti dàrú mọ́ mi nínú yìí. Ó kàn dàbí kí n fi iṣẹ́ náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí. Ó ti sú mi, ó ti rẹ̀ mí, ó ti gọ́ mi. Ó dúró gbárí. Atẹ́gùn fẹ́rẹ̀ lè gbé e lulẹ̀. Ó mú áńkásífì lébélébé kan jáde lápò. Ó fi nu ojú rẹ̀ nù. Kò dágbére fún Lápàdé tó fi jáde lọ. Lápàdé ń wò ó lọ bí ó ti ń lọ. Inú rẹ̀ ń dùn lápá kan, ẹ̀rù sì ń bà á lápá kan. Ó mọ̀ pé adìẹ ìrànà kì í ṣẹran àjẹgbé. Òun ò ní lè mú ọ̀ràn náà jẹ. Láti ìgbà tí ó sì ti kó àgbákò lọ́nà oko, ó tún ń pọ̀ sí ni kò dínkù. Kàkà kọ́sàn lára ìyá àjẹ́, ó tún fi ọmọ rẹ̀ bí obìnrin. Ẹyẹ wá ń yí lu ẹyẹ. Báyìí ńlá parí orí kejì nínú ìwé nì Àjà ló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé nì Ọládẹ̀jọ Òkédìjí. Pẹ̀lú ògo Ọlọ́run orí kẹta láti tẹ̀síwájú.
ẹ láìkì péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. ẹ sọ̀scribe sí YouTube channel mi bákan náà Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV tàbí Akọ́mọlédè Yorùbá TV, Akọ́mọlédè Yorùbá TV tàbí Ìkórìtà Kò Yé Mi. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Àjùwà ṣe o.